adúpẹ́ fún Ọlọ́run, adúpẹ́ ní ẹ̀kan sí àparí ọpá pẹ̀lú gbólóhùn alhamdulillahi rabbil alamin fún oore àánú tí Ọlọ́run bá Allah tó ṣe fún wa tó tó ká máa bẹ́lẹ́bẹ́lá ilé ní ọba tí ó ṣe lè fún wa òun náà ni ọba tí a mọ̀ ní olóore, ọba tí a mọ̀ ní aláàánú, ọba olùṣẹ̀dá, ọba aláàbò, ọba alámòjútó, ọba olùpèsè, ọba ọlọ́rẹ, ọba gbogbo nǹkan, ọba sánmà, ọba alẹ̀ àti tó ń gbẹnu sánmà àti ilẹ̀ yìí. Nínú oore tó sì fọ́ ọmọ ẹ̀dẹ́yàn nípa dá wa sáyé, ó jẹ́ ká máa sẹ̀mí, ká máa lọ, ká máa bọ̀, ká máa jí, ká máa sùn, ká jẹ, ká mu, ká gbádùn àrí. Eléyìí àwọn oore Ọlọ́run bá ní tọ́lọ́tọ́kọ́ wọ̀nyí ta'udu ni'matallahi la tuhsuha. Tẹ́ bá lẹ́ máa ṣe ní èjì ẹ̀ta ẹ̀rin oore ohun Ọlọ́run ẹ̀lẹ́ ìkátán. Ìrọ̀lọ́run bá gbogbo àwọn oore tó ṣe fún wa, èyí tó hàn sí wa ń bẹ adúpẹ́ rẹ̀, èyí tó pamọ́ sí wa ń bẹ adúpẹ́ rẹ̀, èyí tá jẹ́ ẹmà pó oore ní tójú oore tó fi ṣe fún adúpẹ́ oore náà wá sí àlékún oore wa. A tó wá ń jẹ́jẹ́ à ń jẹ́rìí pé Ọlọ́run bá Allah ẹyọkan ní òkú méjì olórúkọ ọlọ́ba kan, ó lálàfíjọ lálàfíwé, gbogbo tí ń bẹ́nu sánmà àtilẹ̀ wọlọ́dá ẹrù ẹni wọ́n ṣe ẹ̀rí mímọ́ fún Ọlọ́ọ̀bá púpọ̀ ní púpọ̀ Ọlọ́ọ̀bá. A tó wá ń jẹ́rìí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹrú rẹ̀ ní ṣe, òṣẹ́ rẹ̀ ní ṣe, ọ̀ràn níṣẹ́ ní aláàmsù gbogbo ayé, ọ̀ràn níṣẹ́ gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn. Ànábì Muhammad sallallahu Ànábì ọmọ nìyàn, Ànábì àlìjànnú ní ẹ̀rí rasulan ila thaqalayn ẹ̀rí arsaltahu rasulan ila thaqalayn ọ̀rán Ànábì nífẹ́ sí àwọn ẹ̀dá ńláńlá méjì, al-ins wal-jinn, al-jinn wal-ins, àwọn ẹ̀dá èyàn, àwọn ẹ̀dá àlìjànnú iná lọ rán Ànábì sí. Ìkẹ́ ìgẹ̀ rẹ̀ tó máa jẹ́ ti Ànábì sọ́sọ́lá gbogbo àwọn Ànábì Ọlọ́run tí a ń sọ́jọ́ Ànábì, ìkẹ́ ìgẹ̀ rẹ̀ Ọlọ́run kó máa jẹ́ ti wọn náà. Bọ́ wọn sàábí Ànábì tí a gba Ànábì gbọ́ tọkàntọkàn, ọmọlẹ́yìn rẹ̀ àkọ́kọ́ bá ní yọ́nú sí wọn. Bí wọ́n jẹ́ tó wá tẹ̀lé wọn lórí dáadáa tá ń pè ní tabi'un bá ní yọ́nú sáwọn náà, àtàjá tó tẹ̀lé wọn, ìyọ́nú rẹ̀ Ọlọ́run yóò kó dórí àwa náà tá ń bẹ láyé lénìí àti gbogbo àwọn tí wọ́n ti lọ tí wọ́n fi kú sàgbà wa, wọ́n bẹ̀ lórí àwọn òbí wa ní, àwọn àfáà wa ní, àwọn ẹ̀gbọ́n wa ní, àwọn àbúrò wa ní, àwọn ìyàwó wa ní, àwọn ọkọ wa ní, àwọn ọmọ wa ní, gbogbo wọn tó ti bá ń fi kú sàgbà bá ní kan, bá ní gẹ̀ wọ́n, bá ní sínkú ní sí fún wọn. Àwọn náà wá rẹ̀ lọ́rọ̀ ẹ̀mí ọmọ ti pa wá báyìí, tábà wá tánà jí kátà tó dáadáa, jẹ́ àtọ́ sórí Islam abẹ ìrọ̀ Ọlọ́run, wọ́n jẹ́ àṣẹ ìsinmi wà bàrí Ọlọ́run yàtọ̀ sí ẹ̀sìn Islam. Ẹgẹ́ bí ìbánisọ̀rọ̀ tèní, a fẹ́ padà sí ọ̀rọ̀ tá ń bá wa sọ́bọ̀ kó tó di ìjẹjọ́. Òun náà ni àkọlé gbogbogbò, manhajul Islam fi mukafa'ati al-jarima. Ìlànà Islam, ètò Islam láti palẹ̀ àwọn ìwà ọ̀daràn mọ́ ní àwùjọ ọmọnìyàn. Eléyìí náà ni a ń bá sọ̀rọ̀ lórí, táà ti ṣe kútùbà méjì lé lórí. Eléyìí náà ni kútùbà ẹlẹ́ẹ̀kẹta lórí àkọlé. Látara ọ̀rọ̀ ńlá tó ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wa, látara ọ̀rọ̀ tí olórí Amẹ́ríkà sọ nípa orílẹ̀-èdè yìí, ìlú ó ṣe pé kútùbà ìjẹjọ ọ̀rọ̀ yìí la sọ̀rọ̀ lé lórí. Àwa fẹ́ padà síbi tá a wà tẹ́lẹ̀ nínú kútùbà wa, manhajul Islam fi mukafati al-jarima. Ètò Islam láti pa ilẹ̀ àwọn ìwà ọ̀daràn mọ́ ẹ̀rí. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé inú súnà anásàsálàm àti sí àwọn ẹni ṣáájú, gbogbo àti má fẹ́ ṣe kútùbà wọ́n láti síwájú ìpayọ Ọlọ́run. Torí díẹ̀ ó ń pẹ́ ìdẹ́ ń gbọ́ mi, ẹ̀yin mùsùlùmí
ẹ̀yin olùgbọ́ Ọlọ́run bá gbọ́ àti èmi gan alára ìgbọ́dọ̀wọ́ ẹnìkọ̀ọ̀kan wa kí a páyọ Ọlọ́run ká má fi ìpáyọ Ọlọ́run bá ṣeré. Ọlọ́run bá pa wá láṣẹ ìpáyọ Ọlọ́run láwọn ọ̀nà tó pọ̀ ó sì fi àwọn oore dáadáa síbi ká máa páyọ Ọlọ́run báyìí. Fún àpẹẹrẹ inú Suratu Anfal Quran chapter 8 ayah 29 Ọlọ́run yá ayyuhal ladhina amanu Ọlọ́run gbẹ̀tẹ́ ẹgbẹ̀ Ọlọ́run bá gbọ́ ẹ̀rí ẹ̀tẹ́ ẹgbà Ọlọ́run ní Ọlọ́run tẹ́ ẹgbà ànábì ní ànábì tẹ́ ẹgbà Al-Qur'an níwé òfin tẹ́ ẹgbà ìsìláàmù nílànà ìgbésí ayé yín ittaqullaha Ọlọ́run tẹ́ bá máa lọ páyọ Ọlọ́run tẹ́ bá lọ rí páyọ Ọlọ́run jẹ́jẹ́ lakum furqana àkọ́kọ́ tọ́lọ̀ bó sọ fún ni pé Ọlọ́run bọ́ máa sọ ọ̀nà àbáyọ fún yín lórí gbogbo ìṣòro yìí ẹ̀rí ẹ máa rí ọ̀nà àbáyọ lórí gbogbo ìṣòro yìí tó bá dàrú máwọn èèyàn kan lọ́wọ́ tó rújú tí wọ́n àrújú tí ẹ̀yin olùgbàgbọ́ àwọn Ọlọ́run sọ ọ̀nà àbáyọ á sì fún yín kò dó síbẹ̀ yẹn ó ní wa yukaffiru ankum sayyi'atikum gbogbo àṣìṣe yín la máa bá yín parẹ́ ẹ̀rí wọ̀yẹ̀gbì lákùn ó sì fórí ẹ̀ṣẹ̀ yín jìn wallahu dhul fadlil azim wọn ló bá jí bá yín sọ̀rọ̀ bá tọ́lọ́lá tó tóbi ni torí ìdí ọdọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wá ọba ìlúrí tí wọ́n bá yín sọ ìtẹ́ ń gbọ́ mi ìpáyọ Ọlọ́run di ọwọ́ wa nínú ilé wa ìpáyọ Ọlọ́run bá bá ń bẹ́ ń ta ìpáyọ Ọlọ́run bí sẹ́rẹ̀ ìpáyọ Ọlọ́run adáwà ní ìpáyọ Ọlọ́run a wà pẹ̀lú àwọn ìgbà ìpáyọ Ọlọ́run ẹ̀rì ọdọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wá ìpáyọ Ọlọ́run náà ni ká máa ṣe Ọlọ́run ká sì máa ṣe ká sì máa débi Ọlọ́run ká jìnà sí fílù tọ̀át wọ̀tẹ́rùkùnmọ̀ ìyàt o náà ni ìmá ṣe rere ìmá gbọ́rọ̀sọ̀ Ọlọ́run bá lẹ́nu ìmá gbọ́rọ̀sọ̀ Ọlọ́run bá lẹ́nu lẹ́yìn náà ìgbé tí ó dájú sílẹ̀ ilé là ń pè ní ìpáyọ Ọlọ́run ọdọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wà ẹ̀rì kásìmọ̀ pé ọgbọ́ yá ọ̀dọ̀ Ọlọ́run la padà sí Ọlọ́run sì san wá lẹ́san iṣẹ́ tá a ṣe ìntà bá sí ló bọ́ san wá lẹ́san rẹ̀ ẹ̀rì ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره bàbá ṣiṣẹ́ rere bó bá kéré bí ọmọ náà gún ọlọ́láàrí bàbá ṣiṣẹ́ abú tó bá kéré bí ọmọ náà gún ààrí kò sí àṣegbé tó pọ́lọ́wọ́ bá àlékẹ́ ọlá oyin àwọn màlẹ́kà ti wá kiraman katibin ya'lamuna ma taf'alun àwọn tá ń sọ yìí kọ̀ọ̀kan ni wọ́n gbogbo tẹ́ bá ń ṣe ni wọ́n ń kọ́ bàbá dúró wọ́n á kọ́ bàbá jókòó wọ́n á kọ́ gbọ́dá bá ń ṣe ni wọ́n máa kọ́ àwọn tí wọ́n ní sọ pé if'al la taf'al wọ́n ní pé ṣe tàí má ṣe wọ́n kàn máa rìkọ́dù ní kankan rìkọ́dù ní ẹ̀rì torí dé ọ̀dọ̀ ẹni kọ̀kan já páyọ lọ gẹ́gẹ́ bá ṣe wá sọ fún wa nínú ìgbà tí a ti bá sọ̀rọ̀ lórí ọ̀nà wo ní Islam gbàgbé ogun ti àwọn ìwà ọ̀daràn àti jẹ́ àmà kí ní jẹ́ ìwà ọ̀daràn ma'na lè jarima kí ní túnmọ̀ ìwà ọ̀daràn àti jẹ́ kama mafhumuha al-'am kí ní àgbọ́yé ìwà ọ̀daràn lápapọ̀ àjẹ́ kama bákan náà àwọn ọ̀nà tí ìwà ọ̀daràn pín sí àjẹ́ kama àwọn ìtọ́jẹ́ ti láíláí àwọn ti gbàlódé gbogbo ẹ̀lá ṣàlàyé lé wa lórí ìwà ọ̀daràn ìwà rẹ̀ àwọn àbá wa pín sí ìpele mẹ́ta látara ìjìyà rẹ̀ abala àkọ́kọ́ wọ́n pè ní jaramil hudud àwọn ìwà ọ̀daràn tó ṣe yí pé ó ní ìjìyà ní àkọọ́lẹ̀ pé ń bá ṣe nǹkan báyìí irú àbáyìí ni a rí àkọọ́lẹ̀ ẹlẹ̀ nínú Al-Qur'an a rí àkọọ́lẹ̀ ẹnu súnà ẹ̀rì bákan náà ló sì ń bẹ jaramil qisas wa diyyat ìwà ọ̀daràn tó ṣe pé ó ní ẹ̀san a máa gbẹ̀san lára ẹni tó dáràn yìí
tí wọ́n bá wá ní àwọn foríjì tàbí ìdíkàsíkejì ìyá máa fún dípò rẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta wọ́n kò ní jaraimu ta'zir, àwọn ìjìyà àbí àwọn ẹ̀ṣẹ̀ tí ò ní ìjìyà kan ní àkọọ́lẹ̀ nínú Al-Qur'an Sunnah táa fi àṣẹ ìjìyà yẹn lé olórí ìlú lọ́wọ́ tàbí adájọ́ ìlú nínú ìlú àwa mùsùlùmí. Gbogbo ìpele mẹ́tẹ̀ẹ̀ta yìí láti ṣàlàyé fún wa. Bí wọ́n fẹ́ tẹpẹlẹ bẹ́mọ́ lẹ́ni táa fẹ́ tún tẹ̀síwájú lẹ́ni, o náà ni dáńpé ní illatu tajrimul iqab. Kí ni ìdí tó sọ pé nǹkan báyẹ̀ ẹ̀ṣẹ̀ ni? Kí ni ìdí ẹ̀ṣẹ̀? Kí ni ìdí ìjìyà? Ẹ̀rí nínú ṣẹ̀ríà. Kí ló dé tí nǹkan jẹ́ ẹ̀ṣẹ̀? Kí ló dé tó ní ìjìyà? Ní la fẹ́ wò ní ọ̀sán. Bákan náà, asas itibari fi'li jarima fi shari'a al-islamiyya. Kí ni àwọn principle tàbí sọ wípé ìṣe báyìí inú ẹ̀sìn àwa mùsùlùmí ẹ̀ṣẹ̀ ni? Ẹ̀rí ama illatu tajrim wal iqab. Wọ́n ní ìdí tá sọ pé ẹ̀ṣẹ̀ ní nǹkan báyìí ó sì níjìyà báyìí. Wọ́n ní fahiya anna al-af'al al-mu'tabara jara'ima fil Islam. Wọ́n ní gbogbo àwọn ìwà téèyàn lè hù nínú ẹ̀sìn mùsùlùmí tí ṣẹ̀ríà pè ní ẹ̀ṣẹ̀, hiya al-a'malu alladhi yu'maru biha wa yunha anha. O náà ni àwọn nǹkan wọ̀nyí tàbá wá díẹ̀ a rí pé ẹ̀sìn wa pa wá láṣẹ àwọn nǹkan wọ̀nyí làwá ṣe. Ẹ̀sìn wa kọ̀ fún wa nípa àwọn nǹkan wọ̀nyí àwa ṣe. Tí jẹ́ sẹ́nu ìtẹ́sìn ní o ṣe ò ṣe jẹ̀rímà ni, ìtẹ́sìn ní o má ṣe ò ṣe jẹ̀rímà ni. Ó ní àìgbọ́ràn ìsorí kúnkún sí ìtẹ́sìn mú wá náà ní jẹ́ ẹ̀ṣẹ̀. Tàbáwá gbogbo tá ń pè ní ẹ̀ṣẹ̀ yìí tí ṣẹ́rẹ́ pẹ̀lẹ́ṣẹ̀ yìí, a máa rí pé takunu dararan binidham al-jama'a. Ní àwùjọ ọmọnìyàn àwọn nǹkan yẹn máa jẹ́ nira láwùjọ yẹn, a máa ní àwọn èèyàn lára láwùjọ yẹn. Gbogbo dábà ti rí pé ní jẹ̀rímà yóò kó bá àwùjọ yẹn. Àwùjọ ma ní fílìn aburú lára ẹ̀rì akọ̀ ìdíhà tàbí kó tó yí pé nǹkan yẹn ó kọlu ìlànà ìgbàgbọ́ àwùjọ, ìlànà ìgbàgbọ́ àmìtẹ́mẹ́ láwùjọ yẹn nǹkan yẹn kọlu ọ̀tàlù bí ayati afradiha, tàbí pé nǹkan yẹn yóò kọlu ìsẹ̀mí individual, a kó nira bá ìsẹ̀mí individual tí wọ́n ń bẹ láwùjọ yẹn. Aw bi amwalihim, tàbí yóò kó ní abá ọ̀rọ̀ wọn, ọ̀rọ̀ àwọn èèyàn nínú ìlú yẹn, ìwà aburú yẹn a kó ní abá dúkìá wọn. Aw a'radihim, tàbí kó kó ìnira bá ọmọlábí wọn, a tàlù ọmọlábí wọn, a tàlù iyì wọn. Aw bi masha'irihim, tàbí kó bá fílì wọn, a ní ìnira tó kó bá fílì wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Torí díẹ̀ láti wá sọ àwùjọ kó ń bẹ, láti wá sọ individual kó ń bẹ, ní ìṣẹ̀lẹ̀ àpẹẹpẹ̀ pé eléyìí ẹ̀ṣẹ̀ ni ó sì ní jìyà, eléyìí ẹ̀ṣẹ̀ ni ó sì ní jìyà. Wọ́n ní amma asas itibar li fi'li jarima fi shari'at al-islamiyya, ṣùgbọ́n
kí á wòye sí pé eléyìí ìpìlẹ̀ káwò sí pé eléyìí ẹ̀ṣẹ̀ ni nínú ṣẹ̀ríà àgẹ́bà sọ fún wa àjẹbọ rẹ̀ láwùjọ òun náà ni darar mujtama àkóbá àwùjọ ma ní feeling bad feeling a ma ní wọ́n ní yatamathalu bitadidi salamati àkọ́kọ́ a ma threaten àlàáfíà àwùjọ yẹn a ma threaten àlàáfíà àwùjọ yẹn tàbí tí ń pè ní ẹ̀ṣẹ̀ a ma threaten àlàáfíà àwùjọ yẹn wa amniha a ma threaten security àwùjọ yẹn wa amnihi a ma threaten security àwùjọ yẹn wa istiqrarihi a ma threaten ìfọkànbalẹ̀ kí nǹkan máa lọ létòlétò àwùjọ yẹn wa nidhami a ma kọlu ètò àwùjọ yẹn wa aqidatihi a kọlu ìlànà ìgbàgbọ́ àwùjọ yẹn ẹ̀rì torí díẹ̀ lọ́tọ́ yí pé àwọn kankan ń bẹ tí wọ́n ń pè ní masalul ibad àwọn àǹfààní ọmọnìyàn àwọn àǹfààní ẹrú Ọlọ́run òun náà ni a tó ń pè ní maqasidu sharia àwọn nǹkan tí sharia wá ṣe àwọn èròǹgbà sharia láwùjọ òun náà ni a tó ń pè ní al-kulliyat wa ad-daruriyat àwọn nǹkan tó ṣe gbòǹgbò láwùjọ àwọn kò ṣe mọ́ ní àwùjọ ẹ̀rì iná ni àwọn ìlànà ẹ̀sẹ̀ yìí máa ń kọlù torí díẹ̀ jami'u jarahim gbogbo ń tá ń pè ní crime pátá bila istisna fiha láìsà yàfi ọ̀kankan náà i'tida'un ìkọjá àlà ní ala masalihil afrad lórí àwọn àǹfààní individual bákanáà wa darar mujtama ó tó jẹ́ ìnira fáwùjọ àwọn kankan ń bẹ tí a ń pè ní gbòǹgbò àwùjọ àwọn kan ń bẹ tí a ń pè ní kò sèémà ní àwùjọ àwọn kankan ń bẹ tá ń pè ní èròǹgbà ṣẹ̀ríà àwọn àfáà kọ́ka márùn àwùjọ kọ̀ọ̀kan nǹkan márùn ló nídìí àmójútó ń bẹ látara nǹkan márùn yìí làwùjọ fi lálàáfíà látara nǹkan márùn yìí ni àwùjọ fi máa rí ìnira àwùjọ tán bá ti mójú kan márùn yìí àlàáfíà wà ń bẹ àwùjọ tán bá ti fi nǹkan márùn yìí ṣeré kò ní sálàáfíà ń bẹ lọ́dọ̀ àwọn àfáà kan wọ́n tó fi kún pé 6 ni àwọn kan ló ti ẹ̀jú 6 gan lọ kan ní 9 ni ṣùgbọ́n ká dúró lórí 5 sí 6 tí bá ní ẹ̀sìn wa ẹ̀sìn Islam kí ló wá mújó lórí ilẹ̀ ayé kagbọ́ wá mújó nǹkan 5 kan àbí nǹkan 6 kan àkọ́kọ́ ń bẹ àdín ẹ̀sìn wá mójútó ẹ̀sìn Islam wá mójútó ẹ̀sìn torí pé ọ̀ranyàn ni kọ́mọnìyàn lẹ́sìn àdámọ́tọ́lọ́ ń dámọ́ mọ́nìyàn ni kó ní ẹ̀sìn kó ní nǹkan tó tẹríba fún kò sí má ṣe ẹ̀sìn rẹ̀ ọ̀dá báyí bàbá wa Qaradawi rahimahullah ó ní kò síbi tẹ́ dé láyé tọ́mọ̀ ẹ̀dẹ́yàn bá ti ń sẹ̀mí ń bẹ̀ wọ́n á nílé ẹ̀sìn kò dẹ́ láyé kódà kó sábúlé tọ́mọ̀ ẹ̀dẹ́yàn bá ń sẹ̀mí ń bẹ̀ wọ́n á ní ilé ẹ̀sìn ẹ̀sìn tí wọ́n ń sìn yí ó lè má bá tọ́lọ́wọ́ bá mọ́ wọ́n ó nílé ẹ̀sìn adámọ́mọ́ ẹ̀dẹ́yàn kọ́ lẹ́sìn nígbà mẹ́fẹ́ wọ́ lúmi ẹ̀rìbì tí a ti ń bọ́sà tí a ti ń pa ajá tí a ń gbé pẹ́pẹ́yẹ síbẹ̀ tí a ń gbé orógbó síbẹ̀ tí a ń gbé ògbá síbẹ̀ ilé ẹ̀sìn gbómi ti ń bẹ ẹ̀rì mọ́sálásí ń bí ẹ̀rì ṣọ́ọ̀ṣì ń bí
ẹ̀rì ojúbọ ń bí àwọn ilé ẹ̀sìn kò sílé ayé tọ́mọ̀ ilé àlẹ́sẹ̀ méjì ò ní lẹ́sìn tí wọ́n ń ṣe ló lè yàtọ̀ má lẹ́sìn ò sí kódà mi ò lẹ́sìn ìsìn náà lónà mi ò gbọ́lọ́ngbọ́ ẹ̀sìn kan lónà àdámà àkọ́kọ́ tí ṣẹlẹ̀ wà mútónù irú ẹ̀sìn wọlé ká sí bí ọba ti sẹ́sìn ayé ò lè tó táà bá ti sẹ̀sẹ̀ ká sí ilẹ̀ ayé ò lè tó bó láṣẹ sí ẹ̀sìn yìí láṣẹ mẹ́wàá mójútó nìyẹn bó lẹ̀sìn dáhùn tí ó sì lálàáfíà ara tí Islam wà mójútó nù ìyẹn ló fi ráwọn anábẹ́ lọ bá ń sẹ́ ló fi sọ̀wé kalẹ̀ fún wọn ló kẹ́ máa kọ́ àwọn ẹlẹ́sìn àkọ́kọ́ nù gbogbo ìlú tí àwọn ìjọba bá ti kẹsìn kún kò lè tó bá bá ṣe kẹsìn kún sí ẹ̀sìn Ọlọ́run iná ó jẹ́ kílù tó sí bá bá ṣe kọ ìsẹ́sìn sí iná nígbésí ayé wa náà ṣe dàrú sí láàndọ́gbọ́n sí gbogbo náà láti rí àwọn ìlú tí a gbẹ́sìn lè rí ẹ̀sìn Ọlọ́run bó ṣe kí a gbélé lórí àrígbèsí ayé tí wọ́n lò ajá ń fọ́ ẹgbẹ̀rẹ̀ mú àrígbèsí tó kódà ìlú kan ṣoṣo náà táwà ń bẹ àwọn kan mójútó ẹ̀sìn nú aráàlú yẹn kan mójútó àrígbèsí ayé wọn kò gbọdọ̀ jọra wọn ẹlẹ́ẹ̀kejì inú tí Islam tó wá ṣe ṣẹ́rẹ́ wá ṣe tó wá mójútó oná ni an-nafs ẹ̀mí ọmọnìyàn ẹ̀mí tèmi ẹ̀mí tí ẹ̀sìn wá dáàbòbò ẹ̀sìn ọ̀fàyè gba kátàmbà pẹ̀lú ẹ̀mí ọmọnìyàn gbogbo àyíká tí wọ́n bá ti kẹ̀mí kún kó lè tó gbogbo ìjọba tí ó bá ti kẹ̀mí kún ìlú ò lè rọgbọ fún ká pẹ̀mí bó ṣe wùwá ká sẹ̀mí bó ṣe wùwá ìlú ò lè rọgbọ torí díẹ̀ ṣẹ̀dá ọ̀fojú kéré ẹ̀mí bó láti dáàbòbò ẹ̀mí bó lẹ̀mí ó ṣe gbọ́dọ̀ lọ kí náà fi dáàbòbò ẹ̀mí gbogbo ẹ̀ ló wà ẹlẹ́ẹ̀kẹta al-aqlu làákàí ọpọlọ ẹ̀sìn wá dáàbò ọpọlọ gbogbo ìlú tí wọ́n bá ti mójútó ọpọlọ ọmọnìyàn bó láṣẹ lò bó láṣẹ rèé kò lè rọgbọ ìlú yóò lè lálàáfíà ẹ̀yin ẹ máa wo òjò ti gbọ̀n láìká máa mú kú mú ẹ̀nà ẹ̀rí bí ó ṣe máa rí ìwọ̀dá ẹni ọmọ ṣẹlẹ̀ wọ́n ló ti yíó kó tó wa mọ́tò láìsẹ́ntì èyàn mẹ́jọ ló kú àmótó làkáyè ni wọ́n lọ́kàn yọ̀bá sí wọn ló sì yìnbọn lọ wọ́n ló ti gbà pé ó ti mú kílẹ̀ tí máa múnú ẹ̀rì ẹlẹ́ẹ̀kẹrin alimọ́n dúkìá ọrọ̀ ìdáàbòbò ọrọ̀ ìmójútó ọrọ̀ ìlú ọrọ̀ ẹnìkọ̀ọ̀kan á láti mójútó bí ó bá ti ní àmójútó ìlú ò lè rọgbọ gbogbo ìlú tó lè bá ti pọ̀ ìlú yìí ò lè rọgbọ olè kéékèèké olè ńláńlá ẹgbóṣì olè àwọn olè kan ń bẹ ọ̀bẹ ní ó mú dáná ti kò mọ̀ kò ní jù yẹn náà lọ olè náà ni ẹnìkan ọ̀rọ̀ bẹ yóò rí kó mọ̀ kò dúró asìrá wọn kan ìbọn ní wọ́n á gbé dání olè náà ni asìrá wọn kan ẹrùpán lọ sójú ogun ní ìmúra wọn gánjú tó lógun lọ olè náà ni àtólè kékeré àtólè ńlá ẹgbẹ̀gbẹ̀ kan ní amrọ̀bà ó tún yàsọ̀ tíf ò tó amrọ̀bà mọ́ gbogbo ẹ̀ náà ó lè ní gbogbo ẹ̀ torí díẹ̀ ọ̀nà ní ká mú lótú dúkìá ẹlẹ́ẹ̀karùn annasilu èwe ìmójútó àwọn èwe ìmójútó àwọn ọmọ tó pé ìwé lọ́jọ́ ọ̀la sigaru yóò kíbárù gẹ̀ẹ́jì ọmọ kéèkéèké ò ní àwọn ní àgbàlọ́la
àwọn ọmọdé àná ní ń sílú ọmọdé òní ni wọ́n sọ́lá tàbá tí wá mú tó ètò àwọn ọmọdé bóòlá ṣe ń bímọ bóòlá ṣe ń tọ́ wọn ìlú olè lálàáfíà nínú àkànjí sáàmù òfin ṣeré nìyẹn bóòlá ṣe bímọ bóòlá ṣe tọ́mọ fún àlàáfíà ìlú fún àlàáfíà àwùjọ sígbọ́mọ̀ wà tàbí náà ní wọ́n káwà mọ́lé wọ́n náà ní ẹ̀ndà kan bójú ká má bàa mọ̀ wọn àwọn náà ní ẹ̀yí ohun padà ká má bàa mọ̀ pọ́n ní tó lè pé àwọn nǹkan táà mọ̀ pẹ́lú mí mọ̀ wọ́n mọ̀ tó bá wọn ara wa náà ni wọ́n yóò bá ní bó lè ilé ọba jáni títò lè jáni bígìrì ọba lánú aláǹgbá kìí wọ̀ ọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa táàtọ́ táà mójútó àwọn náà ní di àdánwò sáwùjọ lọ́rùn lé ní ẹlẹ́ẹ̀kẹfà alìrìdò ọmọlàbí àwà ọ̀nà táà bá ti mójútó ọ̀nà ọmọlàbí ọmọnìyàn tí bá ti mú lẹ́ẹ̀sẹ̀ ọmọnìyàn ní ọ̀nà àìtọ́ wọ́n mú lẹ́ẹ̀sẹ̀ obìnrin wọ́n mú lẹ́ẹ̀sẹ̀ ọkùnrin wọ́n mú lẹ́ẹ̀sẹ̀ ọmọdé wọ́n mú lẹ́ẹ̀sẹ̀ àgbàlagbà èèwọ̀ ni kátàlú ọwọ́ ọmọnìyàn bí ká lẹ́rọ mọ́ ká parọ́ mọ́ ìtàlú ọwọ́ ọmọnìyàn ní ká máa sọ tí ó nílára kó ní àwọn nǹkan wọ̀nyí ó náà ní ṣẹ̀ríà àwa mójútó a rí pé àṣé ìtí ń jẹ́ ẹ̀ṣẹ̀ ó náà ni ìdàlúrú ìdàwùjọrú ìmọ́ fún ìlú ní ìfọ̀kànbalẹ̀ torí díẹ̀ lábíwáwo asas tashri' al-iqam wal-gharad minhu kí wá ló dé kí ló wá dé tí ṣẹ̀ríà fi ní òfin ìjìyà kí ló dé tí ṣẹ̀ríà fi lófin ìjìyà ní àtàrà kálìbà kó ìwà àbàjẹ́ ńlẹ̀ gbogbo ẹ̀mbá ká ẹ̀sìn àwọn mùsùlùmí dáadáa tó ka islam dáadáa yóò rí pé àna shari'at al-islamiyya tahrusu ala hamli an-nasi ala ta'ati awamiriha wa nawahiha ta'atan ikhtiyariyan tanba'ith min a'maqi an-nafs wọ́n láàrí pé òfin ṣẹ̀ríà ó sojú kòkòrò tó nípa lórí pé kí ọmọ nìyẹn tẹ̀ láṣẹ Ọlọ́run kọmọ ènìyàn jìnà sẹ́sẹ̀ tó àtàn ikhtiyariya ní títẹ̀lé àtọkànwá tí ò ní fọ́ọ̀sì nínú kò láà ń fọ́ọ̀sì nínú ya ayyuhalladhina amanu istajibu lillahi wa lirrasul agbẹ̀ntẹ́ ẹgbẹ̀rún ọba gbọ́ lọ́kùn lóbìnrin ẹdọ́lọ́n lóhun ẹdọ́ṣẹ́ lóhun ẹ̀rì ya ayyuhalladhina amanu taqullaha haqqa tuqatih agbẹ̀ntẹ́ ẹgbẹ̀rún ọba gbọ́ ẹpọ̀rọ̀ náà pápá ìpayọ̀ ọlọ́run ẹ̀rì ṣẹ̀ríà ń pè wá sí ìtẹ̀láṣẹ ọlọ́run àtinúwá tí ó náà ń fọ́ọ̀sì èèyàn ẹ̀rì وتعتمد الشريعة الإسلامية في تحقيق هذه الطاعات الاختيارية على إيقاظ شعور الدين في النفوس ọ̀nà tí Islam tó gbé kalẹ̀ tí ṣẹ̀ríà Islam gbé kalẹ̀ náà ni wípé ìtẹ̀láṣẹ Ọlọ́run wọ́ọ́rọ́wọ́ yìí tí ó sì pákálẹ̀ kéńbẹ̀ kó wáyé látara religious feeling mo jẹ́ lẹ́sìn mo jẹ́ ẹlẹ́sìn mo jẹ́ mùsùlùmí mo jẹ́ ni Ọlọ́run kí nǹkan ìwáyé láti inú wa pé ẹ̀jẹ́ lẹ́sìn ẹ̀sìn mi ló ní má mutí ẹ̀sìn mi ló ní má ṣe sìná ẹ̀sìn mi ló ní má jalè ẹ̀sìn mi ló ní má parọ́ ẹ̀sìn mi ló ní má pààyàn ẹ̀sìn mi ló ní má ṣẹbọ
a wá láti inú ni ẹnìkankan náà fọ́sí wa ẹ̀rì wa ithbat ma'ani al-imani fil qulub ìtẹ̀láṣẹ Ọlọ́run ó wá látara ìgbàgbọ́ àwọn ìtumọ̀ ìgbàgbọ́ tí ń bẹ nínú ọkàn ìgbàgbọ́ tí ń bẹ nínú ọkàn ní máa darí ẹ̀ka ara o náà ni mùsùlùmí ò fi ní wòwòkú o ní mùsùlùmí ò fi ní gbọ́gbọ̀kúgbọ̀ o ní mùsùlùmí ò fi ní jẹjẹkújẹ o ní mùsùlùmí ò fi ní ṣẹjẹkúṣe torí pé mùsùlùmí ni ẹ̀sìn rẹ̀ ọ̀gbá láàyè bẹ́ ẹ̀rì bákanáà wàtàtíkẹ́lẹ̀ ìsàn bí yawmil akhir bẹ́ẹ̀ náà sì ni ṣẹ̀ríà a máa rán mọ̀nà yé tí alìkíámà bá jẹ́ jẹ́ alìkíámà aburú ọmọ sọ̀rọ̀ sí fún wa tẹ̀sán ma ń bẹ ìrìnàjò ọmọ pín sí láyé bí n bá ma jalè láyé ẹ̀san bẹ lọ́dọ̀ Ọlọ́run bí n bá ṣe ṣìnà láyé ẹ̀san bẹ lọ́dọ̀ Ọlọ́run bí n bá mutí ẹ̀san bẹ lọ́dọ̀ Ọlọ́run bí n bá lu jìbìtì ẹ̀san bẹ lọ́dọ̀ Ọlọ́run ẹ̀rì eléyìí ní ma ń wà lẹ́mí ọmọ ni látara àwọn àlàyé tí ṣẹ̀ríà wá ṣe yìí ṣẹ̀ríà máa ṣàǹfààní tẹ́ bá ṣe dáadáa oore bẹ̀rẹ̀ tẹ́ bá ṣàìdá àbúrú bẹ̀rẹ̀ yọmọ jáàmà àwọn kan bẹ ẹ̀san kíákíá ni àwọn kan bẹ ẹ̀san díẹ̀ ṣẹ̀ṣẹ̀ kíákíá ni eléyìí o náà láàfírí pé ẹ̀sìn wa kò tó wálẹ̀ ká máa ṣe tó wà ó fi àṣẹ abẹ́ àṣẹ ni pé kan ní ọmọ kọ̀ntró wa ó náà ni àṣẹ Ọlọ́run ìtumọ̀ alimuslim musulmi nìyẹn alimuslima òṣèrè ń bẹ ẹni ó tẹríba fún àwọn àṣẹ kan tó pé máa ṣe aláṣẹ yìí ó náà ni ti ṣe mọ́débẹ̀ aláṣẹ yìí ó náà ló jìnà sí eléyìí lọ́fí sọ́bánú Suratu Al-Imran ọlọ́ni yawma tajidu kullu nafsin ma amilat min khairin muhdara ọlọ́ni ọjọ́ tí ọmọ ẹ̀dẹ́nìyàn kọ̀ọ̀kan tí ó ma rí tó sínú iṣẹ́ rẹ̀ tí ó dò sí lọ́dọ̀ báyìí tí ó rí pẹ̀ntẹ̀tẹ̀ báyìí wa ma amilat min su'in tí ó sì ma rí tó sínú aburú tí ó ma rí báyìí ẹ̀rì tàwádù tí ọmọ nìyàn yìí tẹ́mí iye tí ó máa fẹ́ law anna bayna wa bayna amadan ba'idan kọ́lọ̀ tí ẹ gbé ìjìnà sáburú yìí gbọ́ bá rí lálìkì àmà Suratu Al-Imran ayà 30 bẹ́ẹ̀ náà Suratu Kahf bàtọ́lọ́ọ̀bà alìkọ́lá tí ń sọ ọ̀rọ̀ alìkì àmà fún wa ní àyà 49 bí ó ṣe rí alìkìyàmà ọlọ́ni wọ́wùdí alìkìtàbù tó bá di alìkìyàmà ìwésẹ̀ kálukú agbésí wájú báyìí lágbájá ìwéṣẹ́ rẹ̀ ọlọ́ni fatara lil mujrimi wà wá rí àwọn ẹlẹ́ṣẹ̀ àwọn ọ̀daràn tí wọ́n àgbọ́sọ̀lọ́ ọba lánú láyé mushfikina mimma fi tí wọ́n máa dàmú tí wọ́n máa bẹ̀rù sí tí a ń bánú tí àwọn tí a ń bánú wẹ́sẹ̀ wọn wa yaqulun wọ́n a sọ báyìí pé ya waylatana ọmọ sí wà ma li hadha al-kitab irú tí a wùlélé irú tí a wù náà gbẹ́sẹ̀ wọ́n wájú yìí la yughadiru saghiratan wala kabiratan illa ahsaha tí ó ṣe nǹkankan kúnnú dáṣe àti kékeré ń dáṣe àti tó tóbi ń dáṣe àdáàtí ẹ̀mọ̀ pé ẹ̀ṣẹ̀ ní gbogbo ló gbé wáyé ọlọ́ni wa wajadu ma amilu hadira ọlọ́ni bí a ṣe rí tí a ṣe ń sẹ́nu wájú wọn báyìí gbogbo tí a ṣe ń sẹ́ bí a ṣe rí wájú wọn báyìí ẹ̀rì ọlọ́wọ́ parẹ́
wala yadhlimu rabbuka ahada ọlọ́ni ọlọ́ọ̀bá rí ànábì ọba Allah kò sàbósẹ́ ní kankan ìtí kálukú ṣe lórí yẹn kò sí àbósẹ́ ní kankan ìtí kálukú ṣe lórí yẹn torí ìdí eléyìí ló sọ yí pé ká lè wá sá fún ẹ̀ṣẹ̀ ìní ọlọ́ọ̀bá bí fi jìyà sára ẹ̀ṣẹ̀ ká lè bá àsáfẹ́sẹ̀ lọ fi jìyà sára ẹ̀ṣẹ̀ ní ọ̀kanú àwọn àfá onímọ̀ fíkì nígbàtí a ń sọ nípa uqubatul hudud ìyà tí ń bẹ fún àwọn tí a bá dẹ́ṣẹ̀ táà máa fi yà jẹ wọ́n ní annaha mawani'u qabla al-fi'l wọ́n ní jíyà agbékalẹ̀ nú ọ̀rọ̀ ẹ̀sìn láti yí pé kó lè máa kọ díẹ̀ lẹ́sẹ̀ kó tó dẹ́ṣẹ̀ kó lè máa kọ díẹ̀ lẹ́sẹ̀ kó tó dẹ́ṣẹ̀ ìṣẹ̀lọ fẹ́ dáì yàbá ìmẹ́mẹ́ bákan náà wọ́n ní bákan náà wa zawajir bẹ́ẹ̀ náà ní ó tún máa jẹ́ zawajir ìdẹ́rùbani ba'dahu lẹ́yìn ẹ̀ṣẹ̀ kó máa jẹ́ ìdẹ́rùbà lẹ́yìn ẹ̀ṣẹ̀ nígbà bá fi àjẹ́ nìkan ẹni á fi àjẹ́ yẹn yóò máa bẹ̀rù kó má tó dárú ẹ̀ṣẹ̀ yẹn má ẹni tí ń wò náà ó náà máa bẹ̀rù kó má dárú ẹ̀ṣẹ̀ yẹn má ẹ̀rẹ̀ ọ̀kanú àwọn ọ̀rẹ́ wa ó ti jáde láyé ọlọ́bà ní foríjì ó wá lọ sí Saudi Arabia orí admission Saudi Arabia ní Riyadh ìrun jímà àkọ́wọ́jọ́ ọkọ̀ kí bí rọ́jọ́ ní bí wọ́n ṣe bí imamu ṣe ń parí túbá ní imamu kéde wípé àwọn kan dáràn o nínú ìlú yìí o tí àwọn adájọ́ ti wádìí ọ̀rọ̀ àlámàrí ọ̀rọ̀ wọ́n rí pé wọ́n jẹ̀bi o ṣùgbọ́n ìjìyà wọn ikú ni o ó ní ìgbà tí wọ́n kírun tán ó ní àtò wọn ni wọ́n tó wọn nígbà tó ń ká wọn jẹ́ 12 wọ́n sì ká ẹ̀ṣẹ̀ kálukú tó fi lẹ́tọ̀ síkú wọ́n wá ní níbẹ̀yẹn sèré ìdáná fi máa ń gé wọn lórí wọ́n á lọ́kùnrin tí máa ń gé wọn lórí rẹ̀ ẹ̀dá kan tó ṣe gbọ̀gbọ̀nà ní wọ́n bá ti tásìkò tó fẹ́ wọn bí wọn lórí wọ́n ní ọkọ̀ orin lọ tí bá ń padà bọ́ bá ìyọ́ máa hẹ orí ẹ̀ fẹ́ ó sì jú òun náà fi gé orí ẹ̀ 12 ó ní odidi oṣù kan òun ọ̀lọ́kí masálásí yẹn má masálásí mí ló dí lọ kejì má èèyàn ó nítorí díẹ̀ kò tún wá ń béèrè lọ́dọ̀ àwọn ọmọ ìlú pé ẹjọ́ irú ẹ̀ṣẹ̀ olè yẹn máa dá tí wọ́n fi máa ń pààyàn báyìí ìṣẹ̀lẹ̀ yẹn dẹ́rùbá ara ń fa ní ìjì ẹ̀ṣẹ̀ nù èdè bá wá ṣekú pẹ́pẹ́ kí a ń gé lọ́wọ́ ni kí a lù ní ẹ̀rí pé ìjẹ́ bá gé lọ́wọ́ sí lérò kò ní fẹ́ ṣe mọ́ ẹni a bá tójú ẹ̀ gé ọwọ́ lọ́wọ́ náà olóòrùn fẹ́ ṣerú ẹ̀ ẹni a bá sì lù bẹ́ẹ̀ náà torí díẹ̀ ó ṣe yí pé ìdí tàà fi gbé ìjì akálẹ́nu ṣẹ̀ríà nìyẹn àǹfààní ẹ̀wà rẹ̀ àkọ́kọ́ islahu lil mujrim ìtún ẹlẹ́ṣẹ̀ ṣe
tí wọ́n bá fi àjẹ́ inú ẹ̀sìn wọ́n tún ṣe ní àkọ́kọ́ ẹ̀ṣẹ̀ yẹn kò lẹ́sẹ̀ yẹn lọ́dọ̀ Ọlọ́run ìjẹ́ yóò máa jẹ́ kàfàrà fún ẹ̀rì wọ́tẹ̀kìwé ìwìjájì wọ́n gbẹ́sẹ̀ yẹn wá rí kìí ṣẹ̀ṣẹ̀ tí ó bá lọ yóò tó ṣe àwọn ẹ̀ṣẹ̀ dédé rẹ̀ yẹn tó ipé wọn bá nà tó gbé mutí yóò sàfọ́tí yẹn wọ́n bá gé lọ́tọ́ gbó ń jalè asàfọ́lẹ̀ yẹn lẹ́yìn náà rahmatul bil mujrim wal ihsan ilay ìjìyà ẹ̀ṣẹ̀ inú ṣẹ̀ríà àánú ló bá fi ṣe fún ẹlẹ́ṣẹ̀ dáadáa ló bá fi ṣe fún torí pé tó bá irú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ tí a bá dọ́dọ̀ Ọlọ́run iná ni tí ma tí wá fi ààrẹ jẹ́ oníwọ̀ná máa wọ́n ti fọ́ máa dáadáa ló jẹ́ fún ẹ̀rẹ̀ bákan náà siyanatu mujtama ìtún àwùjọ ṣe ní ìdáàbòbò àwùjọ ní nígbàtí a mùsùlùmí ní ilẹ̀ Damascus ìtàǹpé Syria lẹ́ni tí a yàn àwọn adájọ́ kan síbẹ̀ sílùú wọ́n ní nígbàtí a wo tí ó dé ní 100 ọdún nínú ìlú yẹn wọ́n rí ẹlẹ́ṣẹ̀ kan tó jẹ́ ẹ̀ṣẹ̀ táà torí ẹ̀ pààyàn fún ìdí 100 ọdún 400 years kálukú sàgbéjá mẹ́wọ́ ara àǹfààní nìyẹn ìmọ̀ palẹ̀ṣẹ̀ mọ́ àwùjọ máa ń lọ déédé ẹnẹ́ ìwò àwátá bá lọ Saudi Arabia yóò yé wa dáadáa gbogbo ẹfọkànbalẹ̀ ni èyàn máa gbówó ní ìpọ̀tẹ́jẹ́ ọjàwó lára ẹ̀ kẹsẹ̀ bí àníjọ́ kan ọmọ Saudi Arabia kan ọlọ́sí Amẹ́ríkà bàtí wọ́n kọmpíà àwùjọ àwọn mùsùlùmí àtàjọ́ ìsàwọn mùsùlùmí ńgbàtí ó wá dé Amẹ́ríkà white lọ́wọ́ àpò rẹ̀ ọ̀tún ọ̀rọ̀ dáńsọ́ ti pẹ́ o àpò rẹ̀ ọ̀tún báyìí dọ́là ní tó transparent àpò rẹ̀ òsì náà dọ́là ní tó transparent báàgì tó kó dání méjèèjì lọ́wọ́ sí dọ́là ní wá dọ́dọ̀ àwọn oníbodè wọ́n yẹ̀wò wọ́n rí gbówó ní wọ́n rí pé kìí ṣe fake wọ́n abílèrè pé security dà tí ó wà pẹ̀lú ẹ̀dọ́ hòtẹ́ẹ̀lì tí ó sì máa ń bẹ lọ́dọ̀ ẹ̀lẹ́ hòtẹ́ẹ̀lì wọ́n security bó ń ṣe ń kọ́ pẹ̀lá Saudi Arabia nù wọ́n ni hunaka Saudiya hínà Amẹ́ríkà níbi tó ń sọ Saudi ní ẹ̀mbí ọwọ́ Amẹ́ríkà lọ wáyé Amẹ́ríkà ìṣẹ́ Saudi o Saudi ìṣẹ́ Amẹ́ríkà o kí ló mú Saudi rí bẹ́ẹ̀ ìtẹ̀lé òfin ṣẹ̀ríà kó ló mú Amẹ́ríkà rí bẹ́ẹ̀ ìyapọ̀ òfin ṣẹ̀ríà tí a fẹ́ sọ fún wa ní ẹ pẹ̀lúgbò lọ́dọ̀ Ọlọ́run bá tún di ọ̀sẹ̀ tó ń bá tẹ̀síwájú lórí pé ọ̀nà owó Ìsìláàmù lákalẹ̀ láti palẹ̀ ìwà ọ̀daràn mọ́ kátọrọ àfíríkọ́ lọ́n fún rẹ́sẹ̀wájú wa.